ṣe wọnú fíkù yẹn ní wàá sọ pé irú lè báyìí o lè má bá alákà kan o lè má bá alákà méjì báwo ló ti sọ kí là ń gbé alákà o bá sì bá ìmáàmù tó ké fátíà o sì bá alákà o bá bá ìmáàmù tó rù o sì bá alákà ìmáàmù bá forí kanlẹ̀ tó di tó forí kanlẹ̀ láwọ̀kọ́ tó forí kanlẹ̀ lẹ́ẹ̀kì o sì bá alákà tó bá fi di pé ìmáàmù dìde alákà rẹ̀ ti bọ́ fún ẹ. Òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa tá a bá fẹ́ ṣàlùwàlá ọlọ́run ṣàlùwàlá omi tó dá fún wa irú omi wo láti ṣàlùwàlá ìwé là ní fi ṣàlùwàlá tá a bá wá wọnú mọ́ṣáláṣí tá a bá fẹ́ kírun ọjọ́ farabalẹ̀ tá a bá bá ìmáàmù lórí ìdúró abáraka tá a bá bá ìmáàmù lórí ìrùkù abáraka tí ìmáàmù bá ti forí kalẹ̀ jàmọ́ àlábá àbáraka yẹn àtúrọ́ka yẹn kí. Ibẹ̀yẹn ìyapẹ̀ ẹnu ló wà ń bẹ̀. Ibẹ̀yẹn bàbá ní ìyapẹ̀ ẹnu ló wà ń bẹ̀. Ìyapẹ̀ mi rẹ̀ ní pé tí mọ́mú bá ti rùkú. Tí mọ́mú bá ti rùkú. Tó bá fi ṣírí lẹ̀. Tó bá fi ṣírí sókè níbi tó ti rùkú ni. O baraka. O baraka. O baraka yẹ kí. Àwọn ọ̀pẹ́ sọ pé o lè ba o ti ba. Àwọn kan ló ti ba. O sì ba lẹ́nu ó ń lọ ni. O sì ba lẹ́nu ó ń lọ ni. Òye rùkú. Àkòtí ìsùjú. Kò tí ì forí kalẹ̀. O gbórí sókè. O ti gbórí sókè. Tó bá ti gbórí sókè yẹn o bá rùn mọ́. Tó bá ti gbórí sókè yẹn o bá rùn mọ́. O baraka yẹn mọ́. Ọ̀sọ̀ ní kákàkà ọ̀sọ̀ ní kábàjà náà. Ìyẹn jẹ́ àkọ́kọ́. الحمد لله رب العالمين وبه نستعين صلاة الله وسلامه على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. Aku dédé àsìkò yìí nípa fídíò tí mo ṣe lẹ́ẹ̀kan mo padà tó wá rí fídíò èyí táwọn èèyàn sọ pé àwọn ti correct ẹ̀ wọ́n ti correct ẹ̀ mo wá padà tún lọ wò yìí wọ́n ní Abu Fawzan Al-Gharib àwọn ni wọ́n share rẹ̀ bí about 6 hours ago mo wá wo fídíò yẹn mo dírò correct ọ̀rọ̀ ọ̀hún yìí kò wọ́n ègbè torí wípé nígbà tí wọ́n ń sọ pé tí imam bá ti fi forí kanlẹ̀ tó ti dìde tó tún wá forí kanlẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì èèyàn tó báraka ẹnìkan ń sọ ní background bóyá ẹni tí ń kámẹ́rà yẹn sọ pé ó ti o ẹ̀yin náà gbọ́. O sì báraka bí imam bá forí kanlẹ̀ tó di tó forí kanlẹ̀ láwọ̀kọ́ tó forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì o sì báraka. O sì baraka. O sì baraka. Tó bá fi di pé mọ́mú dìde baraka rẹ̀ ti bọ́ fún ẹ. Òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa tá a bá fẹ́ ṣàlùwàlá ọlọ́run ṣàlùwàlá omi tó dá fún wa irú omi wo láti ṣàlùwàlá ìwé là ní fi ṣàlùwàlá tá a bá wá wọnú mọ́ṣáláṣí tá a bá fẹ́ kírun ọjọ́ farabalẹ̀ tá a bá bá ìmáàmù lórí ìdúró abáraka tá a bá bá ìmáàmù lórí ìrùkù abáraka tí ìmáàmù bá ti forí kalẹ̀ jàmọ́ àlábá àbáraka yẹn àtọ́láka yẹn kí. Ibẹ̀yẹn ìyapẹ̀ ẹnu ló wà ń bẹ̀. Ibẹ̀yẹn bàbá ní ìyapẹ̀ ẹnu ló wà ń bẹ̀. Ìyapẹ̀ mi rẹ̀ ní pé tí mọ́mú bá ti rùkú. Tí mọ́mú bá ti rùkú. Tó bá fi ṣírí lẹ̀. Tó bá fi ṣírí sókè níbi tó ti rùkú ni. O baraka. O baraka. O baraka yẹ kí. Àwọn ọ̀pẹ́ sọ pé o lè ba o ti ba. Àwọn kan ló ti ba. O sì ba lẹ́nu ó ń lọ ni. O sì ba lẹ́nu ó ń lọ ni. Òye rùkú. Àkòtí ìsùjú. Kò tí ì forí kalẹ̀. O gbórí sókè. O ti gbórí sókè. Tó bá ti gbórí sókè yẹn o bá rùn mọ́. Tó bá ti gbórí sókè yẹn o bá rùn mọ́. O baraka yẹn mọ́. Ọ̀sọ̀ ní kákàkà ọ̀sọ̀ ní kábàjà náà. Ìyẹn jẹ́ àkọ́kọ́.
ẹ wá dákun pẹ̀lú bẹ́ẹ̀ tó ṣe gbọ́ yìí ṣé ìdájọ́ ọ̀run ṣe bó ṣe lọ nìyẹn àti wípé àáfàá ẹ̀sìn tí gbogbo àwọn èèyàn ń look up sí pé ẹni yìí la fẹ́ máa gbọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe kéde ń jò ní pé ẹni tí ò bá ti tẹ̀lé mùdírù ẹni náà ẹ̀sìn rẹ̀ ó ti ṣòfò dànù kò ní rẹ́sìn ṣe kinní kankan ẹni tó wá fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún yàn tí ò wá mẹ́rìí àwọn wo ni wọ́n sọ pé èèyàn sì lè bá rákà tí ìmáàmù bá ti forí kanlẹ̀ ó wá forí kanlẹ̀ lẹ́lẹ́ẹ̀kínní ó forí kanlẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì tó bá ti wá dìde kúrò ní sùjúùdù ni ò bá rákà àmọ́ àwọn wò nínú àwọn àfà at least ó yẹ ká lè cite instances àbí ká cite àwọn references wa pé irú àwọn àfà àbáyé bóyá àwọn imam àwọn madhab maliki àbí àwọn hanbali àbí àwọn shafi'i àbí àwọn abu hanifa àwọn hanafiya kò wá sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ̀ka sáà sọ pé àwọn wo ni as a scholar you have to explain it in detail pé àwọn báyìí ni wọ́n sì rí pé ẹni tó bá lọ sùjúùdù ó sì bá rùn tí ìmáàmù bá lọ sùjúùdù téèyàn bá join ìmáàmù sùjúùdù tó jẹ́ pé ní sùjúùdù lèèyàn ti pàdé ìmáàmù èèyàn sì bá rákà yẹn torí pé lẹ sọ́tán ní ìsìn àwọn ọmọ kéwú ń hó ni tí wọ́n ń hó àwọn kan sì rí pé ọ̀rọ̀ yóò lọ ẹnìkan tó wí sí wọn létí pé wọ́n sáà mọ Ọlọ́run ló mọ tí wọ́n wí kí ó tó di pé ajá náà sì sẹ̀ wá tó correct ẹ̀ but àgbà fáyín tí wọ́n yìí fẹ́ accept defeat wọ́n yà yìí sí pé àwọn kan níyàpẹ̀ ẹnu ok àwọn wo náà níyàpẹ̀ ẹnu lórí ẹ wá ṣàlàyé fún wa so that lọ́jọ́ iwájú a máa ṣàlàyé pé àwọn kan náà ní divergent opinion àwọn kan sọ pé kódà gàtà sùjúdù gan èèyàn báraga o àwọn ọ̀gọ̀rọ̀ àfà jùmhúrù wá dúró lórí pé téèyàn bá ti dìde kúrò ní tí ìmáàmù bá ti dìde kúrò ní sùjú ní rùkú èèyàn ti mísì rákà yẹn wọ́n wá sọ pé jàmọ́ ẹ̀bá rákà. ṣebí níṣẹ́ ló yẹ kó já sí pé mùdírò wa padà mention stand ibi tí wọ́n dúró sí torí ọ̀rọ̀ tán kọ́kọ́ fi gbalẹ̀ tán fi kọ́kọ́ gbáwájú náà ni pé ẹ̀ ń bá wà ń sùjúdù tí ìmáàmù bá wà ń sùjúdù téèyàn bá ìmáàmù ní sùjúdù ó sì bá rákà kódà sùjúdù kìíní sùjúdù kejì tó bá tó dìde lèèyàn bá rákà mọ́ ok ká mention stand tàwọn gangan ń gbọ́ jẹ́ pé ìyapẹ̀ ẹnu ni àbí so ìyapẹ̀ ẹnu ni pé àwọn kan gbà pé tí ìmáàmù téèyàn bá ti lè miss ìmáàmù ní rùkú lèèyàn ti bá rákà mọ́ àwọn kan dẹ̀ gbà pé even gan àtà sùjúdù kìíní sùjúdù kejì ok stáǹdì tèmítèmí fi wá ń ṣẹ̀sìn rí o téèyàn bá ti mísì ìmáàmù ní rùkú tí ìmáàmù ti fi lè dìde lórí rùkú kò báràkà mọ́ ní tèmi o ṣé wọ́n sọ bẹ́ẹ̀ tí a bá ń sọ pé wọ́n tún ṣe wọ́n correct ẹ̀ náà nù. subhanallah ṣé mùdírù ló wá correct ọ̀rọ̀ ni àbí ajánásì ló lo hikma ló tún ọ̀rọ̀ yẹn ṣe but kó má bàa dàbí pé ṣé mo wá jẹ gini báyìí ìyapẹ́ ẹnu wà ń bẹ̀ tó bá ti wà ní sùjúdù tó ti wà ní sùjúdù tó bá ti fẹ́ dìde tí ò ti dìde tán ibẹ̀ yẹn ni àwọn àfa kó wá ló ṣẹlẹ̀ tí sí ti sùjúdù kí ló ṣẹlẹ̀ sí torí authoritatively lẹ fi sọ pé tí ìmáàmù bá wà ní sùjúdù tó forí kanlẹ̀ lẹ́ẹ̀kínní tó forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì èèyàn sì báràkà ọ̀ǹtì tó bá tó dìde nàró padà lẹ́yìn ò báràkà àmọ́ kí ló ṣẹlẹ̀ sí aspect yìí so àwọn àfọwò debate aspect yẹn èyí tán debate ni pé láàrin sùjú rùkú tí ìmáàmù bá ti wà ní rùkú tó ti wá fẹ́ dìde tí ò tí ì dìde nàró tán don't play with our intelligence this is an error is a mistake that anybody can make but kẹ́ ẹ máa claim pé infallible ni àbí kẹ́ ẹ claim pé ẹ lè sọ̀rọ̀ kẹ́ ẹ kó jẹ àbí kẹ́ ẹ ṣe mistake ó ní kó bá gbogbo yín báyìí ó ní kó bá gbogbo yín so kọ́lọ́n kó tún olúkálùkù wá sí àwa náà àwa máa gbìyànjú láti rí i pé kì í ṣèyí táwọn èèyàn bá gé síta làwọ́ kàn máa sọ̀rọ̀ lé lórí torí ló kó bẹ́ẹ̀mí náà báyìí torí tí n bá lọ mọ̀ pé wọ́n sọ̀rọ̀ yẹn débẹ̀ kì í ṣe pé mi ní sọ̀rọ̀ tí màá sọ o àmọ́ màá sì mọ̀ pé yes ok wọ́n ṣàtúnṣe lórí fídíò yẹn sọ ẹ̀yin tẹ́ ń gérú àwọn fídíò yìí náà ẹ máa fi ìbẹ̀rù Ọlọ́run sí kẹ́ ẹ tó gé síta torí pé ẹ máa fi mislead àwa tá àti ẹ̀ mọ̀ ibi tọ́rọ̀ ti ń bọ̀ n tó sì yẹ ni pé ká mọ̀ ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ ibo ni wọ́n forí ọ̀rọ̀ yẹn gún sí mistake tèmi nìyẹn àmọ́ ṣé mùdírù correct ẹ̀ ṣé wọ́n gbà pé n tí wọ́n sọ yẹn ò rí bẹ́ẹ̀ àbí wọ́n kàn rán mọ́ pé àwọn àfáà níyàpẹ̀ ẹnu òkè tẹ́ bá fẹ́ ṣàlàyé pé àwọn àfáà kan ó níyàpẹ̀ lẹ́nu sáwọn ni àwọn àgàlàbíyà àwọn tó pọ̀ jù the majority àbí minority ni wọ́n àwọn wo sì làwọn yẹn
tí wọ́n yapẹ̀ ẹnu lórí pé àwọn kan dúró lórí pé ẹ̀ńbàṣì bá ìmáàmù ní sùjúdù ó sì bá rákà. Àwọn wo ni wọ́n sì wà lórí pé tó bá ti fi lè lọ sùjúdù yẹn wọn bá rákà yẹn mọ́, àwọn wo nìyẹn. So bóyá next tafsir bóyá tọ̀la kẹwàá sẹ̀ tún yẹn nàná fún wa. Kọ́lọ́n kó tó olúkálùkù wá sí. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.